ṣẹ́rí gbogbo wa tá a máa ń sọ fẹ́yìn tẹ́ wà nílé pé Yorùbá nation òun ni the way out, but process tí a fẹ́ fi gbà ó máa yàtọ̀ díẹ̀ sí bí àwọn other countries náà ṣe gbà àbí kó similar. Sórí in tó ń wò lọ́nkàn yẹn òun ló ń pè ní job center, àbọ̀rọ̀ mi yẹ nísìn job center nìyẹn o. Now tó bá wo bíbá sórí library, so library yẹn nísìn náà o lè fi ṣe kí ni, o lè fi wá make enquiry sórí pé library ní bíbá KOIKIMEDIA bringing the world closer to your doorstep. Sórí library, right? So láti library yìí nísìn a lot of information ló lè mú nínú library láti fi support education ẹ, láti fi support pé òun wáṣẹ́, láti wá fi kàwé fún ẹni tí kò bá ní internet. Kò ní ṣe gbogbo èèyàn náà tó wà ní UK ló ní internet o, àwọn kan ní internet àwọn kan ò ní, but the library is there. Ìbéèrè wa ni pé ní gbogbo local government tó ń bẹ nílẹ̀ Yorùbá ṣé library wà tí ó tún ní job center láti lọ fi wáṣẹ́? Sórí ọmọ Yorùbá a máa kúrò nínú Nàìjíríà, àmọ́ process tá a fẹ́ fi kúrò òun ni pé a kọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì àgbáyé kan mọ̀ pé a serious. Bọ́dẹ̀ ṣe máa mọ̀ pa serious ni pé we need to be millions of people outside demanding our right to self-determination. Our right to self-determination must be respected. It is not a crime, and don't let anybody fool you that it's a crime. So like I said, Shori, that is the job center. This is KOIKIMEDIA bringing the world closer to your doorsteps.